àfire ọmọ olówó dúró ọmọ ajífẹ́gbẹ́sẹ̀rẹ̀ ńlẹ̀ mi ń ṣe ìyá ni wúrà olówó iyebíye ìyá lòrìṣà tá a bá mọ òkunlẹ̀ ẹ̀bọ ìyá lòrìṣà tá a bá mọ ǹsìn lọ́jọ́ ọ̀rírí jẹ ìyá ni lọ́jọ́ ìrí jẹ ìyá náà ni ìyá tó da dúkìá kọ́ mọ́ balẹ̀ láàláyé Ajíbọ́lá Dùfẹ́ ló mọ rírì ìyá rẹ̀ ló fi ní mọ̀ bọ̀ kí wọ́n á bóun kọrin re kìyá òun ó ní wúrà mi òkú ọdún o Tọ́lá Àríkẹ́ ti sọjọ́ ọbì òní òkú yèédún Àríkẹ́ ọmọ rẹ̀ ló ní sunkú ó ní àrídùnnú rẹ̀ òní dìbàjẹ́ Ọlọ́run ò ní fi ọ́pá wọn lẹ́kún Ọlọ́run ò ní fáwọn ọ̀pá ọlẹ́kún ọmọ rẹ ní mọ ọ̀hún wí fún ọ pé ọdọọdún ló mọ̀ wá nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ó jèrè gbogbo àwọn láṣẹlẹ́dù umar oúnjẹ ọmọ wa ní kòrò mọ́ ọ̀rẹ́ lẹ́nu Àríkẹ́ káre ilé Ifẹ̀ nílé àwọn bàbá àtóbí ọ àyídúró kí ọba nífẹ̀ẹ́ Ọọ̀ni àyíbẹ̀rẹ̀ kí ọba nífẹ̀ẹ́ Oyèlágò ẹni tó dúró kí ọba nífẹ̀ẹ́ Òtólú ẹni tó bẹ̀rẹ̀ kí ọba nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ̀bọ̀rà burúkú ní bọ́ọ̀lù wọn lásán lọ ṣebí mẹ́jọ làgbàjòyè tí ń bẹ lápá ọ̀tún mẹ́jọ làgbàjòyè tí ń bẹ lápá òsì Ọọ̀ni àgbàjòyè di mẹ́rìndínlógún tí ń bólúfẹ́ ẹgbẹ̀mọ̀rọ̀ ọmọ àjíbówó tí ń pọ̀ ẹlòmíràn ń lọlẹ̀ ọmọ olówó ṣẹ̀ǹbáyé kówó sílẹ̀ ó tó gbòde ọmọ àkábọ̀ owó rẹ́mọ ẹrù jẹjẹ nílẹ̀ ọ̀rẹ́ káfárí apá kan kádápá kan sí kí ni òun wù yìí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ìyẹn funfun nẹ́rẹ́ ìwù yìí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀fun ìwù yìí nífẹ̀ẹ́ bàbá rẹ̀ obì àpà obì ibi kí ni òun wù yìí nífẹ̀ẹ́ bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọ adádé owó rẹ́mọ Tọ́lá igba ọdún kan ní lókè.